like mi unfollow mi ó dú ọ̀rẹ́ ìyàwó ẹ̀ nú àwẹ̀ màá kọ́ sọ story yẹn lórí live stream tí mò ń lọ nísìn kò sí nǹkan tí mo fi sọ o tẹ bá ṣe ń gbé wá fún mi àbí tẹ bá ti gbé story yẹn wá fún mi lókun ṣé bá sọ pé ní ìsìn báyìí ẹ fẹ́ ní story gidi mi lè fẹ́ máa gbá ní ìsìn ó ní kí n má play voice note àwọn ni if not so ni màá play ẹ̀ fún èmi ò ráyè ó ní pé tí má play fáwọn ọ̀tún wọ́n ń dárúkọ àwọn fáàsì mi trust mi gan wọ́n ń dá orúkọ gbogbo náà sọ fún ẹ mọ́ ara àgbòjẹ̀dí always guide mọ́ ara lórí wọ́n ti kó tán kò sọ always guide mọ́ ẹ̀ṣẹ̀ lọ́ra ẹ̀ rí mo ṣe máa bẹ̀rẹ̀ sí gé mi ni wọ́n ti ká gbogbo ẹ̀ tán àwọn tó mọ bá ṣe máa ń dó òbò gidi wèrè I'm busy mo busy gan mi ráyè gan wọ́n bẹ dúyàwó rẹ̀ ẹ̀rọ sì mọ orú ẹ̀mí kí tó wà àwọn èèyàn mọ dúyàwó yẹn wá wù yín ẹsẹ̀ kan lóṣù wá wù yín ẹ̀kan lọ́sẹ̀ tó wá wù yín ẹ̀kan lóṣù mẹ́ta problem ti ẹ nìyẹn nínú àwẹ̀ ó ní ọmọbìnrin yẹn èṣù burúkú ni nínú àwẹ̀ ó fẹ́ lọ fẹjọ́ sùn ìyàwó ọ̀rẹ́ ọkọ rẹ̀ nínú àwẹ̀ owó akó sí kìíní ọ̀hún owó lẹ́gìsì ó sì mọ̀ pé ìyàwó rẹ̀ ò sí ńlé ó mọ̀ pé ìyàwó ò sí ńlé pé bàbá ìyàwó rẹ̀ ọmọ ó ṣe kí ṣe wo ṣe ń sọ̀rọ̀ fún ṣe bó ní kó o bá sọ dé gbogbo ẹbẹ kí ní ọ̀nà láìsí ẹ̀ bó ṣe pàdé bó kó ṣe wọnú òbò àrà tó bá ti wù ní kẹta unblock me àbí block me or you continue watching it tó bá comment rubbish máa ṣe wèrè fún yẹ high blood pressure tó bá ń ṣe ẹ́ wò sotiri capsule ẹ̀ nìyẹn diabetes wà ń bẹ̀ yẹn sotiri ẹ̀yin tẹ́ ní infection ọ̀pẹ́yìn special rẹ̀ ẹlòmíì inú yín báyìí tó bá jí làárọ̀ ẹ̀ wọ́n lè kó oṣù dorí kodò wọ́n àárọ̀ ọ̀pẹ́yìn special infection lélẹ̀ ẹ̀yin ní kòkòrò ní òbò ẹ̀yin ní gonorrhea àwa ọ̀rẹ́ tẹ́ ti rí báyìí ẹ̀yin ní fibroid superman nìyẹn àwọn tó mọ̀ mo ì tó fẹ́ ṣe kíní kan ní ìsìn ìwo àgbọ̀nrín ni mi ì tí ì ráyè ni wọ́n pe kíní ẹ̀ ní ìwo àgbọ̀nrín special wọ́n bí ẹ̀dá capsules ni màá ṣe wàá kàn yọ ọkọ ní capsule wàá dà sọ́wọ́ ọyọkọ sọ́wọ́ wàá la ọkùnrin lónìí wàá ti lá ọyọkọ yẹn láàrin oṣù kan ọmọ tó bá sì ń dó sì máa pariwo wọ́n sì máa fèpè ránṣẹ́ sí mi sorry wọ́n máa fi èpè ránṣẹ́ sáwà èmi wo tó dó wọn àtẹ̀mí tí mo ṣe wo àgbọ̀nrín fún ẹ èpè tí wọ́n ṣe léyìí àdúrà tí a ní o ní di blue film ṣáwà sórí péèjì mi lórí Ògbẹ́ni Tórí reality show lórí YouTube ibẹ̀ ló ti mọ̀ rí pé oko dára púpọ̀ oko ló láyé tàwa iṣẹ́ owó dára púpọ̀ ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé tàwa iṣẹ́ ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé tàwa iṣẹ́ ẹ bá ẹ̀wò ẹ̀kọ́ kọ́ ló wà lọ́pọlọ mi oko ni.